wọ́n máa ṣàkíyèsí nǹkan kan nígbà tí mò ń kọjá láàfin ọba mo rí pé àwọn máa ń kó bẹ̀rẹ̀ sínú mọ́tò kí la fẹ́ lọ fi bẹ̀rẹ̀ sí. bẹ̀rẹ̀ tán bàbá tí a máa pa fún bàbá tiẹ̀ kó tó di pọ̀ dọ̀ba mo ní kí wọ́n ọba náà bá wa bá mi nílùú wa ní. Òrìṣà Látàndá Aláàfin o, Òrìṣà Látàndá Aláàfin. Ikú bá ń sọ̀rọ̀ àrùn ìwíjọ́ o, Òrìṣà Látàndá ẹ̀ má jiyàn o. Aláàfin sinimá èyí lẹ́jù o, Òrìṣà Látàndá Aláàfin. ìlànà ìṣèjọba ìlànà ìṣèlú táwọn òyìnbó aláwọ̀ funfun mú wá fún yín ẹ̀yin ọmọ pé lọ́wọ́ bàbá mi akin láàrin òòṣà wọn ti dà. Adéyẹmí panko pé irúnmalẹ̀ tó ń gbénú ààfin akin láàrin àwọn òrìṣà sọ́sọ́ méjì tí ò gbọdọ̀ fojú kanra wọn kìnìún ojú àbàtà tí dẹ́rù lakọni àṣà dìgbò ọ̀pẹ́ rẹ̀ dìgbò làṣà Adéyẹmí tó wò sàn bí ẹni òlọ́gbọ́n nú ọgbọ́n inú àtàndájẹ́ gbàgbéjẹ lọ ikú àrùn ọ̀pọ̀ àdánù sinimá titun Òrìṣà Látàndá Aláàfin àràgbàkúkú dàkejì wọ̀lú sinimá tó ní gbogbo ìlú títí ó ga fíofío research tó lágbára ni documentary tó kì fún gbogbo wa àtàrà ọmọdọ́mọ láti wò gbogbo èyí tẹ̀ ń ṣèwádìí wípé ta la láàfin gan-an Ọláfíìsì ṣe bẹ̀bẹ̀ ó túṣu ọ̀rọ̀ désàlẹ̀ kòkò. àdìsẹ́ bí ọ̀yọ́ làárí ọ̀yọ́ ní ṣe bí bá bẹ́ẹ̀ nìkan. sinimá yìí galagaju lẹ́kú Òrìṣà Látàndá Aláàfin Olalekan Afeez ló pẹ̀dúsì ẹ̀ Razak Olayiwola Ojopagogo ló dìrẹ́kìtì ẹ̀ starring Taiwo Hassan Ogogo Olayiwola Razak Ojopagogo Fokoko Owólabí Àjàsà Túndé Ọláyùsù Kọ́lápọ̀ Quadri Taofik Adéwálé Digboluja oyè níyàgò Titilope ABEO ọmọ Ṣàléwá Yusuf Olalekan Afeez fúnra ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí Òrìṣà Látàndá Aláàfin sọ̀tàjúdẹ̀ ní English orí YouTube lẹ́ ó ti rí wò báyìí o ẹ subscribe kẹ́ ẹ ríran wò sinimá titun Òrìṣà Látàndá Aláàfin ìdàbàrà wúta òjò padà ní ọkà yọ̀ làálàá ó kọjá bẹ́ẹ̀.